agbẹnusọ ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagun-fẹ̀yìntì muhammadu buhari ìyún ọ̀gbẹ́ni fẹ́mi adésínà ọmọ bíbí ìlú ìpẹ̀tùmọdù ní ìpínlẹ̀ ọ̀ṣun ó mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo ìyún sọ́bsidì tí ààrẹ bọ́lá ahmed tinubu tó yọ lórí epo bẹntiróòlù lórílẹ̀‐èdè yìí lọ́dún tó kọjá èyí tó fa ìnira tí fẹ́mi adésínà sì tú àṣírí pé buhari ló yẹ kó yọ sọ́bsidì náà ṣùgbọ́n nítorí pé ó mọ̀ pé ìnira ńlá ni yóò dá sáàrin ìlú àti pé nítorí pé ó jẹ́ ọ̀rẹ́ mẹ̀kúnnù ẹni bàbá ọmọ fúlàní náà ló fi dọ́gbọ́n fi sọ́bsidì sílẹ̀ èyí tí tinubu wá forí fá báyìí. àti pé lọ́jọ́ àkọ́kọ́ tí ààrẹ bọ́lá tinubu tó gbàjọba ìyún ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 the 29th of May 2023 òun ni tinubu kéde pé owó ìrànwọ́ epo ìyún sọ́bsidì tí wọ́n fi ń sanwó fáráàlú kí owó epo má bàa wọ́n jù wípé òun ti yọ nítorí owó náà ó ń gbọ́n owó nàìjíríà lọ owó bìtìbìtì owó ìní owó náà ló sì ń gbà lóṣooṣù kúrò nínú àpò ìjọba ìyẹn àwọn owó tó ló yẹ káwọn fi ṣe nǹkan rere fún àwọn aráàlú. ní kété tí wọ́n yọ sọ́bsidì lówó epo mà ti fò sókè gidigidi ní ìlọ́po bíi 3 sí 4 tó sì jẹ́ pé láti àsìkò tí a ń ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí lítà owó epo bẹntiróòlù kan ó ti lé lẹ́gbẹ̀rún kan náírà èyí tí kò ṣẹlẹ̀ nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà eléyìí ló jẹ́ kí ebi ìnira ọ̀wọ́n gógó kó gba gbogbo nàìjíríà tó sì jẹ́ pé gbogbo ọgbọ́n tí ààrẹ bọ́lá tinubu tó ń dà láti pèsè nǹkan ìtura ìtòlóyìnbó ń pè ní palliative ìní kò ká àwọn èèyàn rárá tó sì jẹ́ pé kàkà kó dẹ̀ lára ewé àgbọn níṣẹ́ ló ń le kókó sí ilé ọ̀rọ̀ wá dà lórílẹ̀-èdè nàìjíríà. ṣá o nígbà tí fẹ́mi adésínà tó jẹ́ agbẹnusọ buhari tó gbéjọba fún tinubu tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sọ́bsidì yìí ìyún lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ tuesday ọjọ́ 17 oṣù kejìlá tá a wà yìí the 17th of December 2024 ní ọjọ́ tí buhari tó ń ṣayẹyẹ ọjọ́ bíi ọdún 82 years ìní fẹ́mi adésínà ló máa kọ ọ̀rọ̀ láti ṣe àpọ́nlé ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ náà níṣẹ́ ni fẹ́mi adésínà ló ń sọ níbẹ̀ pé ọ̀rẹ́ mẹ̀kúnnù ó ní buhari àti pé ó fẹ́ràn àwọn mẹ̀kúnnù ìyẹn ló jẹ́ káwọn aráàlú fẹ́ràn ẹ̀ kán sì máa dìbò fún un oníkàwò sọ́bsidì tí tinubu yọ ó ní kì í ṣe pé buhari náà mọ̀ pé ó yẹ káwọn yọ sọ́bsidì ó ló mọ̀ nítorí pé ó ń gbọ́n owó ìjọba lọ ṣùgbọ́n ó ló mọ̀ pé ọjọ́ téèyàn bá ti yọ ayé àwọn mẹ̀kúnnù yóò fẹ́ bàjẹ́ pẹ̀lú ebi ìnira àti ọ̀wọ́n gógó tí ó gba nàìjíríà ó nítorí eléyìí ẹni buhari ló sì fi ojú àánú wo ọ̀rọ̀ sọ́bsidì náà tí kò lè yọ nítorí pé kò fẹ́ ìnira ebi àti ọ̀wọ́n gógó fún àwọn ọmọ nàìjíríà. gbàrà tí fẹ́mi adésínà sọ̀rọ̀ yìí ní làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ pé tinubu wà bí ọmọlúwàbí yorùbá rárá nítorí pé ọmọ yorùbá máa ń gbọ́n ni wọ́n nígbà tí buhari tó jẹ́ fúlàní tó lè sá fún sọ́bsidì nítorí ìsọlẹ́nu àti ariwo tí yóò gba ìlú wọn ló yẹ kó náà kó sá fún ni àti pé bí ò bá tiẹ̀ yọ kó kọ́kọ́ wọlé díẹ̀ kó kọ́ lóṣù díẹ̀ níjọba kó ra máa ṣe díẹ̀díẹ̀ tí kìí ṣe ìkan náà tó wá di ntágbárí òkà mọ́ tí ìlú dàrú gbogbogbò báyìí.